Wàsíù Àyìndé màṣá pé lára wa ni àwọn ò mọ̀ rí o òun tó sáyìn ẹbí ò ránṣẹ́ o kò ń ṣòun lórí ẹbí o àwọn ó ní ẹ̀gbọ́n dáadáa tó pọ̀ níwájú ẹ̀ o so iṣẹ́ ara ẹ̀ ló jẹ́ o kò sí kankan tó mọ̀ tọ́jú náà mọ̀ ń pa ẹ̀wà ọmọ bí òdùn náà mọ̀ ń pa ẹ̀yẹn náà ṣe ní kí n wá o ní ṣe wá sílé ńlá lé ní. a ti wo fọ́ọ̀mù tó fún wa kò ń ṣọmọ ẹbí wa kò ń ṣọmọ ẹbí wa ní jàjára kò ń ṣọmọ ẹbí wa ní adébẹ̀rù kò ń ṣe ẹbí wa níbi kankan àwọn tó ń bá juwọ́ sí ìwé a ti rí pé wọ́n ń ṣe olórí ẹbí kankan wọ́n ń ṣe ẹni tá a mọ̀. kò sí nǹkan tó ń jẹ́ ṣẹ̀kẹ̀jọyè wà tí bàbá dé láti dọ̀wá ọmọ 4 péré náà bí ń jẹ bóde kò dẹ̀ sí ṣẹ̀kẹ̀jọyè nínú wọn bàbá mi nìkan lọkùnrin tó wà náà àwọn jàjára. They respect Ijebu kingdom the way they respect Awujale. Awujale is highly gbogbo ìgbà táwọn ọba yẹn ṣe rádaràda tó ń lọ sí Àbújá lọ máa gbowó ṣe gbogbo ẹ̀ bàbá yẹn ò ṣe. èmi ni Abdulateef Adébáyọ̀ owó ẹ̀mí olórí àgbẹ̀ mi. ẹ ṣeun gan. láìpẹ́ láì jìnnà ẹ máa rí iṣẹ́ rere tí Ọlọ́run bá ti ń ṣe ẹ máa rí òpin iṣẹ́ yẹn nígbà tá a bá fún gbogbo ìlú gbogbo Ìjẹ̀bú ní Àwùjalẹ̀ tí gbogbo wọn expect Ọlọ́run bá fún wa. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. àwọn ẹbí Fusengbuwa wọ́n ti jáde lórí ọ̀rọ̀ ètò ìfọbajẹ Àwùjalẹ̀ tí wọ́n sì ṣe ìpàdé ìfi ọba tuntun jẹ yẹn ní ilé ńlá èyí tó wà níjẹ̀bú inú èyí tí Ọ̀túnba Lateef Awóyẹmí ti jẹ́ alága tí Ọ̀túnba Dòkun Ajídàgbà sì jẹ́ igbákejì alága níbi tí ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf náà wà ńbẹ̀ àti àwọn ọmọ oyè gbogbo àti àwọn ìgbìmọ̀ níbi tí alukoro ẹgbẹ́ ọ̀hún tó jẹ́ Ọ̀túnba Abíọ́dún Adésànyà Ògìdán tó ti fi léde wípé àwọn òmẹ́ni tó ń jẹ́ Wàsíù rí o bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni wọ́n sọ pé ẹni tó ń jẹ́ K1 The Ultimate àwọn ò mọ̀ rí àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún òun náà ni wọ́n jáde wọ́n ní kò sínú ìran àwọn àti ẹbí àwọn ẹ wo ọ̀rọ̀ jábọ́ tí àwọn èèyàn sọ níbẹ̀ òun náà ni Mọ̀rín Bádéjọ ti wá jáde lórí tí Wàsíù ṣe ṣe mọ̀ pé bọ́rọ̀ bá ti di báyìí àwọn nǹkan yìí ni Mọ̀rín Bádéjọ kì í fẹ́ gbọ́ bíi ká máa parọ́ ká máa mú tẹnilẹ́ni mọ́tẹni Mọ̀rín Bádéjọ sọ̀rọ̀ ó sì béèrè lọ́wọ́ àwọn èèyàn èrò wọn nípa tí Wàsíù Àyìndé màṣá tó fẹ́ ṣe sí fún nínú ìdígun àyí torí ó sọ tẹ́lẹ̀ wípé ọmọ fìdípọ̀tẹ̀ lóhùn ẹ wò wíníwíní ọ̀rọ̀ jábọ́ táwọn mọ̀lẹ́bí ọ̀hún sọ Mọ̀rín Bádéjọ tún wá kan kínní òun má gbélébù tó lágbára gbáà ni o bàbá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbí ẹ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ sójú ẹni à ń bẹ̀ yín ni o ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ abẹ̀ yín ni o ẹ wá bá wa share ètò wọn ẹja pin kálẹ̀ káwọn èèyàn orí bí kinní ọ̀hún bó ti ṣe ń lọ sí ẹja gbọ́n tí àwọn mọ̀lẹ́bí sọ ẹja gbọ́n tí Mọ̀rín Bádéjọ náà pẹ̀lú sọ lórí n tó ṣẹlẹ̀ lórí lẹ́tà tí Wàsíù kọ bó ṣe wá sínú ìdílé Fágbùwà tó sọ wípé òun fẹ́ dupò gẹ́gẹ́ bí ọmọ ọba ń bẹ̀. àdéhùn yìí ọ̀yin olóyún kẹjọ máa sọ bí nǹkan tó ń da nípa ìdílé wa kẹ̀lẹ́ máa kẹ́ má dẹ̀gba ààyè fún wọn tó kàn máa sọ oríṣiríṣi àti ọ̀tọ̀ ìgbọ́ ìtàn àti ọ̀tọ̀ ọmọ kan tó ń sọ tó kàn ń gbé oríṣiríṣi jáde. ìdílé ọba Fusengbuwa ti kéde fún gbogbo àwọn ẹbí àti àwọn ẹlẹ́nlọ́rọ̀ síbi ìpàdé yíyan Àwùjalẹ̀ tuntun ti Akilẹ̀ Ìjẹ̀bú èyí wáyé nígbà ìpàdé oníròyìn tí ìgbìmọ̀ tó ń ṣètò yíyan ọmọye ní ìdílé Fusengbuwa ṣe tó wáyé ní ilé ńlá Àgòṣẹ́bí Ìjẹ̀bú Òde Agboola Ìlúfòódù jábọ̀ ròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. ìpàdé yìí ni àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso ìdílé ọba Fusengbuwa ti péjú pésẹ̀ níbi tí a ti rí alága ìgbìmọ̀ náà Ọ̀túnba Abdulateef Owóyẹmí igbákejì alága Ọ̀túnba Dòkun Ajídàgbà àtẹ̀lé igbákejì alága Ọ̀túnba ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf àti àwọn ọmọ ìgbìmọ̀ yòókù nínú àpilẹ̀kọ tí alukoro àti agbẹnusọ fún ìgbìmọ̀ tó ń ṣàbójútó àwọn tó ìfẹ́ hàn láti du ipò ọba Àwùjalẹ̀ tí Akilẹ̀ Ìjẹ̀bú ọmọọba Abíọ́dún Adésànyà Ògìdán kà ló ti ṣàlàyé pé pàtàkì ìpàdé náà ni láti fi tó àwọn tọ́rọ̀ kàn létí ìlànà tí wọn yóò tẹ̀lé. a fẹ́ fi orúkọ àwọn ọmọọba wa sílẹ̀ kí àwọn ẹbí wọn kán lè dárúkọ wọn kán gbé wọn sílẹ̀ pé a fẹ́ kí ọmọọba wa yìí ó kó jẹ oyè wọ́n máa jẹ́ bíi méjì ẹni tó máa kọ́kọ́ sọ àti ẹni tó máa fi ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ̀ a máa ṣe ní inú hall Bisrod ní GRA Ìjẹ̀bú Òde ní ọjọ́ 15th Monday 2025 láago dédé 10. ọmọọba Adésànyà Ògìdán rọ gbogbo ẹbí Fusengbuwa àti àwọn tí wọn yóò wá síbi ìpàdé náà láti gba àlàáfíà láàyè ṣáájú ìpàdé nígbà tí ìpàdé bá ń lọ lọ́wọ́ àti lẹ́yìn ìpàdé ọ̀hún. a ti wo fọ́ọ̀mù tó fún wa kò ń ṣọmọ ẹbí wa kò ń ṣọmọ ẹbí wa ní jàjára kò ń ṣọmọ ẹbí wa ní adébẹ̀rù kò ń ṣe ẹbí wa níbi kankan àwọn tó ń bá juwọ́ sí ìwé a ti rí i pé wọ́n ń ṣe olórí ẹbí kankan wọ́n ń ṣe ẹni tá a mọ̀. Wàsíù Àyìndé màṣá pé lára wa ni àwọn ò mọ̀ rí o òun tó sáyìn ẹbí ò ránṣẹ́ o kò ń ṣòun lórí ẹbí o àwọn ó ní ẹ̀gbọ́n dáadáa tó pọ̀ níwájú ẹ̀ o so iṣẹ́ ara ẹ̀ ló jẹ́ o
kò sí kankan tó mọ̀ tọ́jú náà mọ̀ ń pa ẹ̀wọ̀ àwọn ọmọ bí òdùn náà mọ̀ ń pa ẹ̀yẹn náà ti ní kí n wá o ni mo ṣe wá sílé ńlá lé ní o. kò sí nǹkan tó ń jẹ́ ṣẹ̀kẹ̀jọyè wà tí bàbá dé láti dọ̀ wá ọmọ 4 péré náà bí ń Jẹ̀bú Òde kò dẹ̀ sí ṣẹ̀kẹ̀jọyè nínú wọn bàbá mi nìkan lọkùnrin tó wà náà àmọ́ jàjára. ọmọọba Abíọ́dún Adésànyà Ògìdán àti díẹ̀ lára àwọn ọmọ ẹbí Fusengbuwa lo àǹfààní náà láti tako ọ̀rọ̀ tí gbajúgbajà olórin fújì Wàsíù Àyìndé sọ pé òun bá ìdílé Fusengbuwa tán. ìyá ẹlẹ́gùsí ò mọ̀ nípa kò bímọ rárá àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan ni ìyá ẹlẹ́gùsí yẹn kò bímọ rárá ni so kí ló ní òun ọmọ ìyá ẹlẹ́gùsí fún. ẹ jọ̀ọ́ bàbá a rí ní ààfin Àwùjalẹ̀ lónìí bàbá wa kí ni ohun tí ẹ wá ṣe. àwa ìkíní láti wá kí àwọn adélé ọba tí gómìnà wa ó pọ̀ fún wa a tún wá láti wá sọ fún wọn pé àjọ máa àwà rẹ́dì a dẹ̀ dúró gidigbi láti ràn wọ́n lọ́wọ́ láti rí i pé ẹni tó bá máa jẹ Àwùjalẹ̀ yẹn ń kọ́ ó máa jẹ tó máa gbé Ìjẹ̀bú àti Ìjẹ̀bú Òde ga jù bẹ́ẹ̀ lọ tí ọmọdé máa rí jẹ tí àgbà máa rí jẹ tí gbogbo ìlú Ìjẹ̀bú pátápátá máa gbádùn ọba ìtìjú dọ̀jà alẹ́ pàápàá jùlọ pé ìdílé wa ń kọ́ àti fi sí òfin wa pé ẹnikẹ́ni tí tó fẹ́ jọba tí ò bá rí ọba jẹ ó gbà láti ṣe ìrànlọ́wọ́ fẹ́nikẹ́ni tí a bá fi tọ́lọ́run bá wúyàn fún wa láti jọba gbogbo alamajọ papọ̀ pọ̀ láti gba àjọ ṣiṣẹ́ ní ààfin ká bá lè gbé ògo Ìjẹ̀bú jáde síbi tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó tún máa ga jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. ǹjẹ́ a lè mọ ẹni tó jẹ́ olórí báyìí. ọdún ẹ̀ ti gbọ́ mẹ́rin lẹ́nu èmi ni Abdulateef Adébáyọ̀ èmi ni olórí àpè méjì. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí awuyewuye èyí tó ń jà ràìnràìn kiri ní ayélujára ẹ jọ̀ọ́ ní orí ayélujára tí wọ́n ń gbé kiri wípé ìdílé Fusengbuwa pín sí ọ̀nà méjì bàbá wa ẹ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀. ìyẹn ti kọjá ọ̀rọ̀ sí níyẹn mọ́ àdẹ́ńbẹ̀yìn olóyìn kẹjọ máa sọ bí nǹkan tó ń da nípa ìdílé wa kẹ má dẹ̀ gba àyè fún wọn tó kàn máa sọ oríṣiríṣi àti ọ̀tọ́ ìgbọ́ ìtàn àti ọ̀tọ́ mọ nǹkan tó ń sọ tó kàn ń gbé oríṣiríṣi jáde tó fi ń parọ́ tó fi ń ta nǹkan tó ń tà kẹ bá wa sọ fún wọn pé kán jọ kán fún wa lọ́kànbalẹ̀ kán dẹ̀ máa gbàdúrà fún wa pé kẹnu wa kó túbọ̀ máa papọ̀ jù bẹ́ẹ̀ lọ àti àwa àtàwọn afọbajẹ kọ́lọ́run kó fọ̀nà hàn wá ká dẹ̀ mú ọba tí ọmọ inú ẹ̀ máa dùn sí. ẹ ṣeun gan bàbá wa nísìnyí tí ẹnu gbogbo ìdílé Fusengbuwa ti kò sójú kan báyìí bàbá ohun kí ni èrè tí nǹkan tí ẹ fi ń dà wá aráàlú lójú nípa ọmọ oyè tí ẹ máa mú síta. gbogbo wa ti pè tán o torí ọmọ Fọlágbadé wọn tí ìwà ń bá wa ṣèpàdé o à ń bá wọn sọ̀rọ̀ àwọn náà máa wá dààmú wa torí pé kí ni ọmọ tún wàṣẹ ni wọn ọmọ yòókù nínú ọmọ tún wàṣẹ wọn wà pẹ̀lú wa already kọ́ wọn má dẹ̀ ṣe tiwọn lọ́tọ̀ kọjá kájọ papọ̀ kájọ fẹnu sí ẹni tí Ọlọ́run bá yàn fún wa kájọ kọ́wọ́ tì ká sọ di ọmọ ńlá ká sọ di ọba tí yẹ kó gba yìí máa gòkè ẹ bí ọba Síkírù Adétọ̀run tó kọjá lọ Ọlọ́run kó dún fọrùn kẹ kó dẹ̀ fi sáfẹ́fẹ́ rẹ̀ ni. ẹ ṣe wọn sá. God bless you. orúkọ tèmi ni Adésùn ọmọbìnrin Adésùn bò lẹ́yẹ ọmọ Alhaji Gani Adébáyọ̀ lẹ́yẹ lórí òbí ọdẹ dínà nígbà ayé wọn lékè ẹ̀rọ ògbólógbò jẹ́kan lára àwọn gbogbo tó ń lọ nígboro tá à ń gbọ́ nípa ọ̀rọ̀ Wàsíù wá wa kan àmọ́rú Àbáyọ̀mí Adétáyọ̀ náà tó ń náà sáyẹn ọmọ bàbá òtún náà lù náà ṣùgbọ́n lẹ́ẹ̀kan wájú o ó lẹ́ẹ̀kan rẹpẹtẹ wájú o nǹkan làkọ́bí o kò ń ṣe olórí ẹbí àmọ́ pa nǹkan tó ṣe o ẹni mo ṣe wá sílé ńlá láàárọ̀ yìí ẹbí ló rán mi wá pé kí wá sá àmọ́ pa nǹkan tí Adétáyọ̀ ṣe o àmọ́ owó tó gbà lọ́wọ́ Wàsíù tó jẹ lọ sí Wàsíù àmọ́ Wàsíù nínú ẹbí tiwa o Wàsíù ń tara wa o. èmi ò kọ́ tèmi ọmọbabìnrin mọ́mí wa Adéọlá èmi abídàgbà ilé ìran abídàgbà ilé Wàsíù Àyìndé alájí Wàsíù Àyìndé màṣá àti nínú bàbá mi ò lè gbọ́ ṣẹ̀tẹ̀ gbé abídàgbà ilé ẹsẹ̀ abídàgbà ilé ló pọ̀ nínú ọmọ ẹni bàbá mi ìfọlọ́pọ̀ tó wà nínú sábẹ́ ọgọ́kọ̀ tó ń jẹ́ ṣẹ̀tẹ̀ gbé ilé ìfúnpọ̀ tẹ̀lé bàbá mi dẹ̀ máa ń sọ pé ọwọ́ bá mi lékè pọ̀jọ́ tó ń gbé lọ́ẹ̀kọ́ wọ́n lè lọ sí ẹ̀xà ọmọ bá wa lábìṣẹ́ ní lórí pọ̀jọ́ tó wọ́n ti tó lọ sí ẹ̀xà
ṣẹ̀fẹ̀jọ́ yóò ṣara wa sínú ọmọ ìdàdí àrà mẹ́rin ìdàdí àrà ọdún láti ìjọba arúgbó ara náà ti wá sí ilé àbújá wọ́n ti lo 30 years ní ìjọba àti àbúrò wọ́n dẹ̀ wá lo 10 years bí ní wọ́n dé síbá wọn bí táwa iná sí wọ́n sí ibi náà lọ sí ọmọ wọn orí tòun sí ibi náà lọ sí Awùjalẹ̀ mẹ́kùn sí mẹ́kùn was my great grandfather ó dẹ̀ jẹ́ grandchild Jàjàrà jẹ́ ọmọ Awùjalẹ̀ ọwọ́ àtúntò tó dá ìdíje wá sí gbogbo àwọn kàńdà tó wà ní ilé ìlú àwọn lágbára ọlọ́run ó ṣe gbogbo àwọn ọmọ ẹrù tó sọ àwọn ọjọ́ ọmọ ọkọ sí wa lọ́rùn ó ṣí ilé ìyá bá wa ṣí àti ẹ̀mọ́ Wàsíù rárá àmọ́ Wàsíù Adétáyọ̀ Àbáyọ̀mí ògùn náà ẹ̀fílẹ̀ lónìí ó mọ̀ pé ẹni kọ́kọ́ mọ́ ń pẹ́ o. ilé bàbá ẹ̀ mọ́ àmọ́ ń pa nǹkan tó ṣe àwọn ọmọ bàbá Adétáyọ̀ ìyá ẹlẹ́gùsí yẹn ìyá ẹlẹ́gùsí yẹn wà lórí bàbá ẹ̀. ìyá ẹlẹ́gùsí ò mọ̀ nípa kò bímọ rárá àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan ni ìyá ẹlẹ́gùsí yẹn kò bímọ rárá ni so kí bá ní òun ọmọ ìyá ẹlẹ́gùsí fún ọ̀rá o. ibi tó ń sàn bàbá ńlá mi. so kábẹ́rẹ́ tó gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ dáwọ́ ẹ̀ padà. inú ilé ọba wo lẹ ti jáde sá. inú ilé ọba wo lẹ ti jáde sá. nínú ilé ọba Fusengbuwa. ǹjẹ́ a rí ẹnìkan nínú ilé Fusengbuwa yìí tó jù yín lọ lọ́jọ́ orí sá. tó ṣe kí ni. tó jù yín lọ lọ́jọ́ orí. lójú àlọ́jọ́ orí. bẹ́ẹ̀ ni sá. àwọn tó jù mí lọ́jọ́ orí gbogbo wọn ti kú. so ká sọ wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ ìní báyìí ẹ̀yin lẹ dàgbà jù nínú ilé Fusengbuwa. ẹ ṣe sà ká pẹ̀lú ọjọ́ orí yín ká wá sọ wípé ẹ̀yin ni ọ̀rọ̀ ilé Fusengbuwa ẹ̀yin ló gbó lẹ́nu ẹ̀ sà. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan sà. àwọn yòókù lákùsẹ̀ bí kò sí èso dẹ̀ lómi náà. alright sà ẹ ṣeun gan sà. kí bàbá wa yànnà náà ọ̀rọ̀ yẹn láti bíbá yìí lọ àwọn nǹkan tí ẹ lóye tẹ lè ṣàlàyé fún wa àwọn nǹkan tẹ lóye tẹ lè ṣàlàyé fún wa mo rí pé àríwé kan lọ́wọ́ yín tẹ ti prepare ẹ bá wa kà á sà tẹ ṣàlàyé ẹ̀ fún wa bó ṣe ń lọ nínú ẹbí Fusengbuwa. ẹni wà nínú ilé Fusengbuwa ọmọ mélòó ló wà ní ìdílé yẹn. ẹbí ti bẹ̀rẹ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn tó là wá tó jẹ́ pé wọ́n ṣú wa sílẹ̀ àwọn ni Adéòdù tó jẹ́ àkọ́kọ́ àtàbúrò rẹ̀ òkúnyà Adéòdù tọ́jú ọmọ ìyá kan náà àwọn tó ń jẹ́ pé ó kọ́kọ́ bí wọn ò lẹ́gbọ̀n rárá náà ọmọ tuntun ìgbà Adéòdù àti àbúrò rẹ̀ òkúnyà Adéòdù wọn ò lẹ́gbọ̀n ní ọmọ tuntun àwọn olókùnrin Fusengbuwa lágọ̀ lẹ́yìn tí wọn bí àbúrò rẹ̀ àbúrò Adéòdù ó tọdún márùn-ún àwọn ìyàwó yòókù jọ sí ní ìdíkúnlẹ̀ yẹn tó máa lóyún tó máa bímọ. Adéòdù ni àkọ́bí gbàrà kò lẹ́gbọ̀n àbúrò ló ní àbúrò tó dẹ̀ tẹ̀lé gọ́gọ́gọ́gọ́ Adésínà Adéòdù ní òpin Adéòdù àwọn méjèèjì lọ ṣàgbàgbé tó ń rabò lórí ẹ̀ ní agbèsèbí tí wọ́n lọ tó ń lu àgbèsè lọ́pàá tó wọ̀n lórí àwọn méjèèjì yẹn ni àwọn ló la Fusengbuwa lágọ̀ nígbà tí ò ti lọ ọmọ bí ó fẹ́ ìyàwó tó méjìdínlógún kò tẹ́ kú lóyún wọn kò tó ẹsẹ̀ lọ fẹ́ èyí tí babaláwo tó tọ́ka rẹ̀ pé náà àwọn ìyàwó bá tó bá lọ mú náà àwọn ìyàwó bàbá ẹ̀ bóyá ló lè lọ́mọ bí o ó di fa títí ìfá ọmọ kọ̀ọ̀kan ní wọn ló ẹsẹ̀ rántí ìyàwó bàbá ẹ̀ kan tó ti lọ ìyàwó Fusengbuwa náà ni ìyàwó Jàjàrà tó ti lọ ló ẹsẹ̀ lọ mú òun rántí obìnrin kan tó tún jábà tó a ti lọ sílùú ẹ̀ lọ́dọ̀gbòlú ní kọ̀sà lọ́lọ́múbọ̀ bàbá ní dárúkọ ẹ̀ nígbà tó dárúkọ ẹ̀ ní ọ̀sán bá mú kí lórúkọ ẹ̀ lórúkọ ìṣẹ̀ lórúkọ ìṣẹ̀ náà lọ́ba lọ́múbọ̀ látòdògbòlú ó ti ń dàgbà lóòótọ́ ó ti ṣe ẹ̀fẹ́ fún lórí òṣèlú ṣùgbọ́n tó dẹ̀ dé tó dẹ̀ gbé wọn ní kókó balẹ̀ ọ̀fẹ́ sí ìyàwó ọba ni ìgbà tó dẹ̀ ṣe títí ó dẹ̀ lóyún bí Fusengbuwa ti kọlù oyún dé ìgbà bí ọmọkùnrin
ọmọkùnrin tó sì bí náà òun náà ni Adéodù Adésínà Adéodù òun ló kọ́ bí kíkẹ́ ló mú kó lágbèsègbè o nígbà tí àwọn ìyàwó yòókù tí wọ́n tó gba ọmọ obìnrin lọ́wọ́ ìkíní wọ́n ara lẹ̀ fún ní ìtàlérò ó ra lẹ̀ kàn fún níta ó ra òkọ́lé tí ibẹ̀ ilé ẹ̀dá ń pè ní ilé ṣí lónìí ilé òṣì ibẹ̀ ni wọ́n bí Adéodù sí nígbà tí wọ́n máa sọ lórúkọ lọ́gbẹ́lẹ́ lágbèsègbè wọ́n á sọ lórúkọ wọn fadé wọn lórí wọn wọ́n sígbèdù fún wọn ra bò lórí ẹ̀ gbogbo ètò tó ń ṣe fún àwọn ọmọ ọba wọ́n ṣe fún wọn ti ṣe nìyẹn ti gbèdù. mú Ìjẹ̀bú lọ síwájú ju bí bàbá wa Àwùjalẹ̀ tó ń dolóògbé wọn ṣe ṣe pé Àwùjalẹ̀ tó máa jẹ́ pé ní àsìkò yìí ó máa jẹ́ kí ilẹ̀ Ìjẹ̀bú ilẹ̀ Yorùbá àti Nàìjíríà pàápàá àtúbọ̀ máa lọ sí àtúbọ̀ máa ní ìlọsíwájú mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ọba á jẹ́ kí ẹbí yìí ká lè ṣe láìpẹ́ láì jìnnà Ọlọ́run bá fún wa ṣe òun ló bá wa bẹ̀rẹ̀ òun ló ṣe ibi tó ṣe dé yìí ní agbára ti Ọlọ́run àtàtìlẹ́yìn ànábì iṣẹ́ Ọlọ́run náà kò ní dúró síbẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ máa rí iṣẹ́ rere tí Ọlọ́run bá ti ń ṣe ẹ máa rí òpin iṣẹ́ yẹn nígbà tá a bá fún gbogbo ìlú gbogbo Ìjẹ̀bú ní Àwùjalẹ̀ tí gbogbo wọn expect Ọlọ́run bá fún wa ṣe. ẹ rí i pé nígbà tí ìyá ìkú àwọn àfáàyẹ ó yarí kan lọ lóhùn ní apologize kò ní apologize ló wá ganu sí kò apologize ọ̀la. understand gbogbo àwọn ìwà tó wù ìwà pé ọba lọ́la lò say you understand and the truth is if you want to learn you should learn from their core kini because báyìí la ṣe ń lu wa èèwọ̀ bòmíì say you understand because him as a person is a potential king you understand tabanika wo antecedent bó ṣe ń tó bọ̀ ọba tó dẹ̀ fi yẹn ọba tí mo kó máa wàjà ká ló máa tẹ̀lé olórí ọmọ ọba because ní Ìjẹ̀bú a rí àwọn ọ̀tún ọba kíní kan ọba àwọn ọmọ kékeré dẹ̀ ni wọ́n dẹ̀ pé wọn sí group ni so when I now ask ẹ̀gbọ́n kan náà ló yẹ kó jẹ́ very popular person báyìí ni. gbà náwó èèyàn fún ni wàhálà wà o. ó tẹ̀ níyàn kan ló tẹ̀ yẹ kó jẹ́ ẹ̀sìn but very popular person ní Ìjẹ̀bú ni you understand pé òun kankan ló yẹ yẹn kàn either we like it or not òun ló yẹ òun ló máa jẹ́ but kíní lè lọ fà wá láti ọ̀dọ̀ Tinubu torí Tinubu can influence. bọ̀ ìgbà tó jẹ́ olórí ọmọ ọba kò sí Tinubu ń bẹ̀ o. no èmi sọ pé kó lè influence oyè yẹn because I. ṣé Àwùjalẹ̀ àbí olórí ọmọ ọba. no Àwùjalẹ̀ gbọ́ngàn fúnra ẹ̀. ìyẹn mi ò dá òtún yẹn ó lè dọ́ba. ọmọ náà tó sọ fún pé Tinubu lè. ó máa announce apariwo títí àwọn Ìjẹ̀bú halẹ̀ ìlú dá méjì tọba làwa ó ṣe abóyè yìí jẹ ni. mo ti ṣetán wíìlì mo ti ṣetán nígbà tí wọ́n fẹ́ fi bàbá ìjọ ọba Ọọ̀ni òrìṣà wọ́n fẹ́ fi jọba nífẹ̀ẹ́ mímọ́ Tinubu ní Ọọ̀ni mímọ́ Tinubu pèjì 4 òye yín gbogbo wọn ti ralẹ̀ níjẹ̀ ní ìfọ̀ pé no èèyàn kan ló máa fi ṣe wọn ò mọ Ọọ̀ni òrìṣà gbọ̀ngàn pé ó ń bọ̀ wọn mọ̀ pé Ògúnwùsì ń bọ̀ Ògúnwùsì kọ́kọ́ lọ fà látọ̀dọ̀ Tinubu kó gbogbo àwọn ọba àwọn ìjòyè yẹn wọ́n kó wọn mọ́ra ọ̀nà tí wọ́n fi wá kí gbogbo ìdílé fún ó wá bẹ̀rẹ̀ sí ṣe transformer sí inú ṣàgbáni gbogbo Ifẹ̀ kò yẹ ló sàn tún gbogbo Ifẹ̀ ṣe àwọn Ifẹ̀ ní ẹni tí olówó kan tó fẹ́ jọba ti wà nílùú olówó kan tó fẹ́ jọba ti wà nílùú at the end bó ṣe fi gbogbo nìyẹn. oh my God fáńdì. OAU àti mọ̀ pé Ògúnwùsì ló fẹ́ jọba because kábà wo OAU ọba gangan lórí yunifásitì wa ẹ tó bá mọ OAU dáadáa because Adérẹ̀mí nígbà tó ń gbé OAU wọ tó ń gbé wọ sí wá sí Ifẹ̀ gbogbo ilẹ̀ tẹ́rí pé OAU nìyẹn pátápátá ọba ló fún wọn so influence yẹn òun ni Ògúnwùsì ní tọ̀lá pé ọba àná which is ọba Síwájú agbára tó Olúbùṣewu òun gangan ni Ògúnwùsì ń lò gidi ní Ifẹ̀ ẹ̀sìn ó ń lò débi pé kò síbi tẹ́ máa dé tẹ́ẹ̀ ní rí facility Ògúnwùsì ní Ifẹ̀. bọ̀ tí nǹkan ìyàtọ̀ tó wà nínú eléyìí àwọn ìdí ti àwọn Ògúnwùsì ni ọba kàn nígbà tó jọ so ó yàtọ̀ rárá ṣẹ́tìrí. sọ wípé ṣẹ́rí gbogbo kìíní yìí ó ti létò sílẹ̀ ìdílé kọ̀ọ̀kan. ṣẹ́rí ká ní ìdílé ẹ̀ ní í sìn ká ní ó ṣe ń pariwo fìdí pọ̀ tẹ̀ fún gbogbo Nàìjíríà.
ṣe rí bó ṣe ń pariwo fìdípọ̀tẹ̀ fún gbogbo nàìjíríà ká ní oyè yẹn fìdípọ̀tẹ̀ ló kàn ní kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Go ahead. Yeah, so we just make a connect that kind of sentiment. See, it's natural about come like see one come here was what is by the side. We are looking at the processes where it might peak. Me Jebuland, was sort of wonder if I could anything. Everything in the process, bound in the might boy around. After I did like see Fusengbuwa house, look on. After Fusengbuwa house, Filipote. After Filipote, Fusengbuwa. Those are father, see our liar again. Okay, máa pè yín mo nọ́mbà yín yìí máa pè yín ẹ máa go ahead go ahead. So every for Oba Idile, I don't know about that. He spent 65 years. He has been the longest training owner in the history of Ijebuland. Hello there, that he can come and check. Ó jẹ́ ọlọ́mọdé ni. Ó jẹ́ ọlọ́mọdé. You know, how we tell him, we don't let go over him, but buy the good over him. Buy. Bàbá ìgbọ̀gbọ̀ ni lóòótọ́ bàbá wa fa àwọn ìsílẹ̀ tó ń ṣẹlẹ̀ ní pé àwọn Awólọ́wọ̀ ìdán the western region they wanted a kind of modernization of his tool wọ́n dẹ̀ fẹ́ tún kàbí you understand so ọba Adésọ̀yà yẹn who was well learned as well but ìdílé tó kàn yẹn wọ́n rí pé kò sẹ́ni tó rí ní exposure so kí ló ṣẹlẹ̀ ṣé Adéọlá Òbítọ́lá tó jẹ́ ọ̀gbẹ́ni ọjà ní Ìjẹ̀bú-Òde at that time ló wà lọ bá bàbá Awùjalẹ̀ Okun pé ṣebí wọn ló mọ ní abroad he was only 25 years old studying accounting in London. He want to be the coach of Awùjalẹ̀ rárá gbà yẹn gan. Wọ́n ló sá lọ ni wọ́n lẹ́ni ẹlẹ́ni sá lọ ni. Wọ́n ti ẹ̀kọ́ sá lọ he went to study abroad he was studying abroad when they went to teach him you understand. So bí Awùjalẹ̀ ṣe jẹ́ ọba wọ́n ní pé wọ́n ló wà next in language it was his father but the father was an illiterate he was not like that he was old. Well, of old age. So I don't know who influence in the okay. We want to modernize this school. We want somebody that can have influence. No going to go up. So what's your meaning? So in terms of it, what you saying, which is not going to you need actually to prove your lineage. As long as you can prove your lineage, so that he can't prove it. He can't. Ó ti jáde, ó ti gbé kinní, ó ti gbé lẹ́tà wà ń ta ẹ̀ tí kà á gbogbo ibi tó ti wá ń ta náà. Okay, we have a very material, but you got to make us only paper. Don't talk about when you want to Filipote. Don't have to claim Fusengbuwa. We need to prove those link to those two. Especially you have to repay Filipote. More than not to Filipote. Don't you not claim beside the Fusengbuwa. You understand? Then, first thing, Wasiu is an entertainer. Okay? Confirm. He's an entertainer. The unfortunate thing is he does not know where to entertain. He thinks everything in life is all about entertainment. Okay? He's a good entertainer. He's making waves. In fact, his head is at the peak of his career. Nobody's beating him to his game. He's fine. But sometimes some things in life seem more serious than just entertainment and songs and other stuff. Where he is at the moment, he can misbehave. You see, in life, it's not only about your position, the money, the wealth of mamas, or sometimes you see this character, we are all touching like it's nothing. The character, these are our characters, it carries more weight than the wealth amassed. I'm telling you. Character goes a long way. And that's what they are using against him now. Yeah, because it goes a long. In fact, it should carry. If it were to be like it's a school mark. This is where the interviewer, the examiner will say, this carries 90%, the rest is 5%. I'm telling you, to say Joba, a whole, Ijebu is not just any roadside place. It's not just any place you can just, march on and just. We have elites in Ijebu. They are all well read, most of them. Ijebu is not just any place you can just walk on and do whatever you want to do. No, stop it. Disrespect Ijebu. They think that you can even put your name down for such. To be honest, it's a disrespect to Ijebu. To Ijebu. Oh my God, Joe. Does he think it's a joke? Or does he think Janet means to all of us from Ijebu? Wow. Sorry, what about Jerome? So, it comes to, you see, in Yoruba race, okay? When we have to talk of the Sister Jerome, can I say something? Hope you know that Olori Omoba is closer to the king. Ṣé bàbá yẹn ò wò dáadáa tẹ́lẹ̀ kó tó fi jẹ Olori Omoba ni? Do you remember ipò tó bọ́ sí?
Now, bàbá Ṣùbọ́mi mà ní Ṣùbọ́mi Balógun ló wà lórí ipò yẹn. for that, I would Yeah. Sherry, in as much as I don't want to, I'm a young girl, I don't want to disrespect these others, okay? I don't want to disrespect the throne. So I became sort king, did you king, just so much alone? I call by Lara, Sherry, it's just like that in Madaruti, everything you do in Nigeria. Sherry, you understand what I'm saying? Mago, I don't know, you know, what I want you to say, baby. You understand? I'm telling you, I'm telling you, but because it was the other gen, we couldn't ask him, we couldn't really challenge him. You Because they understand? love him. So his position, you understand? Only transactional at that point. But the king, this throne itself is not transactional. You should go and sit down. So máa ṣe kó gbẹ́jà sókè ní káwọn sọ àwọn ẹgbẹ́ olórin wọn tó ti ń ṣọba láàrin wọn ọba orin ni náà ti sọ kó máa jẹ ọba orin ló fẹ́ jẹ kó má fi kó máa jẹ Àwùjalẹ̀. Èmi kan pọ̀ sí mi ò wá láti Ìjẹ̀bú pọ̀ sí mi ló wá láti Ìjẹ̀bú but the way they respect Ìjẹ̀bú kingdom the way they respect Àwùjalẹ̀. Àwùjalẹ̀ is highly gbogbo ìgbà táwọn ọba yẹn ṣe rádaràda tó ń lọ sábùjá lọ máa gbowó ṣe gbogbo ẹ̀ bàbá yẹn ò ṣe. Ṣé ọba bá òun lè telling you don't go just tàbá ń ṣeré ọ̀tọ̀ ìjọba kékeré sísè tí ò lè tó ordinary inú ilé yìí crown kò lè tó inú ilé ẹ̀ láyà. wọ́n lọ sí ṣe. Láti wẹ́ máa fi inú. wọ́n lọ sí ṣe. Second break tables that start at the point that ẹ break table ẹ break. Gbogbo yín bá ẹ break kàmúntà lọ. Kò síbi kò sí wá sí ìfẹ́ tó gbogbo wa ṣe we have to say it as it is. Gbogbo yín sọ yín wá. Ṣé lọ we all know what's going on we are not that young anymore. Thank you, Mr. Aderonke, thank you. Ṣeré ni Adé tell my own spirit the meeting will come out mo fi mo kàn tọmọ Ìjẹ̀bú ni I felt so disrespected pé bọ̀bọ̀ ìyá wèrè kí ló fi rẹ̀ ṣeré àti ẹtí sọtún àti wa àwọn tó mọ̀ ẹ̀gbọ́n máa tó jáde wọ́n máa sọ gbogbo tó ń tẹ̀ sọ Ìjẹ̀bú my paternal parents to my dad everybody from Ìjẹ̀bú only my dad's father that came in. People are even saying let him withdraw immediately. Anybody knows where to go. Ìjẹ̀bú náà èmi ò ń dá sọ̀rọ̀ tí mi ò wà related to ọkùn Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ààrẹ ọba fín. The whole Balógun of Ìlúpéjú Èkìtì màlẹ́ sọ̀rọ̀ yìí the powerful Mayegun of Yoruba land. Ṣé ọba ìṣẹ́rí tó rò pé wọ́n fẹ́ jẹ ní àkọ́bá ìbò ló rò pé wọ́n fẹ́ jẹ. Àǹtí mo wá sí délé gan-an ẹ̀yìn máa. Kò dẹ́ kú o wàhálà wà o bàbá ẹni ó di pọ́tẹ́bù ẹsẹ̀ tébù ti kọ́. Ẹrù mi ṣe rí ẹ. Ṣùgbọ́n mọ́mọ́ mi ò pé mi ò rán ẹnìbọ̀dì. Ó gbójú jáde ní. Síbẹ̀ ní. Ẹ máa wò rí kí ètò máa tó ṣe. Ẹ tí tí wàá bá ti dọ̀bẹ̀ ẹ máa wò rí nínú àwọn àlọ́. Ṣé tí ò lè jẹ ọba? Ò lè jẹ nothing. Mr. Kolawole, ẹ̀yin ẹ wà lórí ẹ̀ ṣáà máa wòrán tí yín ẹ máa lé ẹ̀sùn ìbáyìí. It's the same thing I'm saying. Mr. Kolawole, excuse me, Mr. Kolawole. Àwọn socialite ló sọ̀rọ̀. You are just destroying neighborhood by mentioning Iwo. That's it. Ọba ti máa jáde. Wọ́n ní fún ọba. Ní kan ọba. Nǹkan tí wọ́n sọ. Wọ́n ti tó láti palace. Ẹ mọ̀ pé Mr. Charid is from Ìjẹ̀bú Òde. Ẹ jẹ́ kó dẹ̀ fẹ́ ti sọ nǹkan tó ń fẹ́ dá sí ibẹ̀. Ẹ sọ̀rọ̀ mi lẹ́kọ̀ọ́ jẹ́ parí ọ̀rọ̀ mi lẹ́kọ̀ọ́. Ẹ go ahead, sir. Bọ́dé mi tí mò ń sọ lẹ́kọ̀ọ́ ni pé ẹ̀rẹ̀ báyìí ká fi sentiment sí kìnnìún. It's not about whether you like Brazil or you don't like K1 or whatever. Mo ní ṣàlàyé kí nìyẹn bọ́ ṣe ń tò. Ìdílé Fusengbuwa ló kàn báyìí. Àwọn ọ̀dọ́ máa mú. Can't pick your call. Go on TikTok. Èèyàn tó ń pè mí ẹjọ́ ẹ má bínú sà. Ìwọ tó ń pè mí lámọ̀ kọ́lá torí Facebook tó ń pè mí yẹn tó bá fẹ́ pè sórí nọ́mbà yìí má pè sí nọ́mbà tó ń pè yẹn mi ní lè gbé ẹ pè sórí nọ́mbà eléyìí. Tó bá fẹ́ pè ẹ pè sórí WhatsApp nọ́mbà eléyìí. I can't pick your call. Call this number. Ẹ go ahead sir. Mr. Charid. They have given you time. They extended it to today. Ní the deadline. They are still not represented itself or
put anything down so far. So bóyá ọ̀nà òkùnkùn máa dé gbogbo level yẹn bóyá ó fi pé akọ̀ máa lo influence àwọn ọmọ amòjòyè àwọn gómìnà àwọn president bóyá kò ní sí pàtó máa ń tù. Ìjẹ̀bú fẹ́ ṣe Ìjẹ̀bú is not like any other. Tó bá tẹ̀ jẹ́ bàdàn gan ni a máa ṣe rò lójúbọ tó ń bàdàn wà nígbà náà. Bàbá Jímọ̀ bí bàbá wa náà dọ̀rọ̀ ẹ̀wù bàdàn pàtó ní pé kò dọ̀ gbé pálí mẹ́wàá sọ́ba mẹ́wàá lórí. Nǹkan dẹ̀ ni ó padà yí padà. It didn't work. Kò ṣẹlẹ̀ nígbàdàn kò work o. Christian ẹ̀kọ́ tó fẹ́ ṣe fẹ́ gbé adékùn lórí ẹ̀bùn ó ní pé ìbàdàn láíláí kò ní ṣẹlẹ̀ ó gbá dé sí ọba 12 lórí àlọ́ba 8 àbọ̀bá 10 ibẹ̀ àgbọ̀. So they work because now already àti kíní ìbísẹ́sì rẹ̀ ti wà tìjọba àti àwọn fọ́ọ̀nù ẹ̀ ní check you understand. Sísìn kíní àwọn fọ́ọ̀nù Ìjẹ̀bú náà wọ́n wà organize wọ́n fọ́ọ̀nù. Wọ́n ní Ìjẹ̀bú èjòjò gbọ̀n ti jòjò nífẹ̀ẹ́ o. Ìjẹ̀bú kan fọ́ọ̀nù ẹ̀ ní ṣé rí kọ́ báyìí bóyá lọ́sùn gbogbo ọba náà ló máa ń dùn wọ́n ti díjú ọba ní àtúntàláìsí ìdílé ni. Yes, nǹkan tẹ̀mí kan rí nìyẹn mo agree pẹ̀lú yẹn is you have to come from that lineage simple. It is not as if you just come from anywhere. What is not. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tó bá close mọ́ kábíyèsí àbí ọmọ gómìnà ọmọ anything tó jẹ́ ọmọ ìlú yẹn ó kàn lè pick up that pé I want to be this, I want to be that. So really bẹ́ẹ̀ ni Fábíọ́dún ní ifá Fábíọ́dún kò fẹ́ ṣe gbogbo orí yẹn láàrin àwọn Ìjẹ̀bú elite Ìjẹ̀bú ò ṣe time kì í ṣe tó wọ́n ṣe. Ó bá tẹ̀ ṣe yóò lẹ́yìn ṣé kò ní kúrò bẹ́ẹ̀ ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.